إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا زبوكي بلا حين قريب بلا مدى علم بلا خطي حفيظ بلا درزي علم بلا خطي حفيظ بلا درزي كما سالي أسوسي أبو زالو الله لا إله إلا الله لا إله إلا الله أبنيت كل أموري بأبي شيخ تجاني وبركاته حمد الشيخ تجاني لا إله إلا الله لا إله إلا الله طرق طريق بابا فتح فاتح بابا وبيلي واسط داري وجود الشيخ تجاني لا إله إلا الله لا إله إلا الله أنا أنت بالله سبحانك سبحاني توحيدي كتوحيدي إخيانك إخيانو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أني أيا الرؤيا أيا صالح أديو أني أيا الرؤيا أيا شيخ سيوا لا إله إلا الله لا إله شيخ صالح ولي الله لا إله إلا الله عرب صبوداني ولي الله لا إله إلا الله كل بدل أنامي ولي الله لا إله إلا الله بارزاه مكتوم ولي الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سيدنا محمد رسول الله عليه السلام الله بسم الله بابنا آمين تبارك إيتوننا آمين يا سقفنا آمين كاف هاو يا عين صوت كفايتنا آمين آمين عين سينكوف إمايتنا آمين فسيكفيك الله وهو السميع العليم آمين ستر العرش مصبول علينا آمين وعين آمين الله ناصرة لنا آمين بحول الله لا يقدر علينا آمين والله من ورائهم آمين بل هو قرآن مجيد أبا أنت أمير في لوح محفوظ آمين فالله خير عابد وهو أرحم الراحمين آمين يا الله jọmọ jọmọ ẹ jẹ́ kí a fi ara balẹ̀ ní ìṣẹ́jú bàbá kan àjọ sí. ọlọ́sẹ̀ yẹn wọ́n ní ẹ jẹ́ kí a fara balẹ̀. mo kí ọlọ́run mo kí àná Muhammad sallallahu alayhi wa sallam. mo kí ìmọ̀lẹ̀ mọ̀lánà Ṣàmù Tìjání radiyallahu ta'ala anhu. mọ̀lánà Ṣe Alhaji Ibrahim Niyas Iyas radiyallahu ta'ala anhu. àwa kí mọ̀lánà Ṣe Solihuddin Al-Arif As-Samdani radiyallahu ta'ala anhu. akí bàbá wa Khalifa Abubakar Siddiq Ajani Ọlọ́runṣeyẹ radiyallahu ta'ala anhu wa jazahu bil hasana. àdúrà ni mo fẹ́ ṣe ní ṣókí mo kí bàbá wa mọ̀lánà Sheikh Ahmad Al-Mukhtar وما كان من أهل الكمال يحب أن يكون أخوه مثله بالكمال يكون أخوه مثله بالكمال. mo dúpẹ́ lọ́wọ́ wọn الحمد لله. téèyàn bá fẹ́ ṣe bá a ṣe ń ṣe yìí ohun tí màá fi kí gbogbo àwọn àgbàlagbà lórí kalẹ̀ إن شاء الله. òun ni pé tó bá jẹ́ ká wo ti ọjọ́ orí àti àwọn tọ́lọ́run máa ń ṣe fún yàn
gbogbo owó àwa yìí àti àtúrẹ́ni tó ṣeé ṣe kó jù wá lọ lọ́jọ́ orí pàápàá. Masha Allah. àmọ́ ẹ̀ ń bá wa lò pẹ̀lú ẹni tí wọ́n pè wá fún yín ẹ̀ ń kí Ọlọ́run lára àwọn tí wọ́n bí wa. Masha Allah. tábà ní ká wo tọ́jú orí àti gbogbo ohun téèyàn máa ń ní wọ́n sì máa kà wá ní ẹgbẹ́ ni kò sí ohun tí ẹ máa pè wá táwa náà máa sọ pé a fẹ́ lágídí. Ya talibal ilmi. kò ń ṣe kéwú ní ti bí àdúrà ni wọ́n fẹ́ ṣe bí tàwọn bàbá wa. Masha Allah. mo kí bàbá wa tí Mawlana Sheikh Ahmad Tijani. Adamallahu ayatakum. Sheikh Tibiyan ẹ ti bá ti fi Sheikh Tijani kí wọn náà ó dáa. Adamallahu ayatakum. gbogbo àwọn mo kí bàbá wa dáadáa ọlọ́mọba dó tì í má Àmín. àwọn azakirun wa ọlọ́mọba dó tì í má Àmín. gbogbo ẹ̀yin àgbàlagbà ọlọ́mọba dó tì í má Àmín. padà lẹ́yìn ọlọ́mọba àná Muhammad gbogbo àwọn ìyá wa nínú ilé ìyá wa Asubiaro akin ọlọ́mọba dó tì í má fi Àmín bàbá. mi fẹ́ jẹ́ kí àsìkò yẹn kó Masha Allah. a fẹ́ gbọ́ àzikiri dáadáa a fẹ́ gbádùn àwọn àgbàlagbà àdúrà ni mo fẹ́ ṣe. Masha Allah. Mawlana Sheikh Ahmad Mukhtar tí wọ́n kó ń bí. Adamallahu ayatakum wa da'uliyatakum. inú mi dùn gan-an Alhamdulillah. fún wíwá wọn Ọlọ́run á bá wa san wọ́n lẹ́san rẹ̀. Amina. ẹni tí wọ́n rí tí wọ́n fi dá wa lóhùn òun náà ni àná Muhammad. Bàbá ní ẹni tí bàbá wa Àgbàní Mukhtar rí tó fi tá a fi pè wọ́n tó fi dá wa lóhùn. Ẹni náà là Nábì wa Muhammad. wọ́n wá pe èdè kan inú mi dùn. Ayakumullah. wọ́n pe èdè kan inú mi dùn. wọ́n ní géèbù wa o. Wọ́n ní bàbá Àgbàní Mukhtar rí pé èdè kan bàbá ìgbà Ọlọ́runṣẹ́ wọ́n ní inú àwọn dùn. Wọ́n ní géèbù wa o. wọ́n ní alimu lè géèbù wa. Bẹ́ẹ̀ ni wọ́n ní alimul gaibi wa. ọ̀rọ̀ yẹn dùn mọ́ mi. Bàbá ìgbà Ọlọ́runṣẹ́ wọ́n ní ọ̀rọ̀ yẹn ó dùn mọ́ wọn tọkàntọkàn. bí mo ṣe ń bọ̀ lọ́nà ìhun tí mò ń rò lẹ́mìí mi ni pé gbogbo ilé àwọn afáà ní Sheikh Mukhtar máa ń wọ́n lé tán máa ń kí àbí iléeṣẹ́ òṣèré àwọn láìkí wa ni. Allahu akbar. mo ń rò lọ́kàn mi bẹ́ẹ̀ mo ní ti bá ara àǹfààní àti bá wọn sọ̀rọ̀ kí la ṣe fún yín. Allah. well bóyá really ní relationship papọ̀ àmọ́ aláìkí àjẹ́ máa ń fi àdúrà ránṣẹ́ síbi tẹ́ bá wà níbi tí wọ́n ti jókòó lẹ́gbẹ̀ẹ́ mi yẹn ni wọ́n ti ń prove ẹ̀ fún mi pé géèbù wà. Wọ́n ní níbi tó ti jókòó lẹ́gbẹ̀ẹ́ wọn ni wọ́n ti ń jẹ́ káwọn mọ̀ pé géèbù wà. ni wọ́n ti ń sọ fún mi pé ká ní wàláhì ohun tó wí fún mi nìyẹn o. Bẹ́ẹ̀ ni bàbá náà búra pẹ̀lú ọkọ Ọlọ́run. wọ́n ní ká ní mo ní nọ́mbà yín lọ́wọ́ ni iṣẹ́ olóyè ká jà lùbáríkà àwọn tí wọ́n bí yín lánàá. Wọ́n ní ká ní àwọn ní nọ́mbà bàbá àgbà Ọlọ́runṣẹ́ lọ́wọ́ ni ohun táwọn ṣe lánàá yẹn bàbá àgbà Ọlọ́runṣẹ́ làwọn ò bá pè lóníwàásí. wàláhì wà rọ́bù ká èyí tí mo rò lọ́kàn mi ni pé màá bí wọ́n léèrè pé kí ni ṣe mo jẹ́ rí pé mọ́lẹ̀ wà lára yín wàá fílì mọ́lẹ̀ táwọn bàbá tiwa náà rárá ni. Bàbá ní àwọn dẹ̀ búra pẹ̀lú ọkọ Ọlọ́run ohun tó wà lọ́kọ̀ àwọn oníṣẹ́ táwọn bá rí àyè láti bá wọn sọ̀rọ̀. ihun tí mo jẹ́ fẹ́ sọ yẹn kì í ṣe ti pé mo fẹ́ fi ìfẹ́ tí a ní sí wọn hàn sí. Wọ́n láwọn fẹ́ fi ìfẹ́ láwọn ní sí bàbá Àgbàní Mukhtar àwọn fẹ́ fi hàn sí wọn ni. ọpẹ́ tí mo dá fọ́lọ́run lára àwọn Mukkadam wa lé ní. Bàbá ní ọpẹ́ táwọn dá fún Ọlọ́run lára àwọn Mukkadam wa lẹ́nìí. téèyàn bá tètè fi ọmọdé bá wa ṣe bẹ̀rẹ̀ tí wọ́n ń pè wá ní ṣéwù àwọn yìí. Ayakumullah. téèyàn bá tètè fi bẹ̀rẹ̀ ó yẹ kéèyàn ó bẹ̀rù o. Bẹ́ẹ̀ bá tètè fi ọmọdé tó fi bẹ̀rẹ̀ ó yẹ kéèyàn bẹ̀rù. ṣé àmọ́ pa ìmọ̀ye èèyàn ni wọ́n máa sọ fún pé ṣéwù ẹ̀ máa tó dé tí ń bá yọ tí ń bá fi àlùkí ń bá sí pàápàá ẹni yẹn lè máa wọ pé wọn lè ju age mate lọ. no mo ju Habideen lọ lọ́jọ́ orí dáadáa ṣùgbọ́n tí ń bá jù wọn lọ gan lọ́jọ́ orí ẹni tó bá ń là káyè tó bá rí wa papọ̀ báyìí ó jẹ́ kó ti mọ̀ pé age group ni wá. Masha Allah. a lè má jẹ́ age mate àmọ́ age group ni wá. Masha Allah. wàláhì ó yàtọ̀ síra wọn. so kọ́ wá gbà fọlọ́n lára mi báyìí kójú jẹ́ má máa tì wọ́n Wallahi. pẹ̀lú gbogbo tọ́lọ́run ti ń ṣe fún wọn kọ́ máa prove ẹ̀. Kọ́mọ̀ máa ń di sẹ́wù wọn. ó túmọ̀ sí pé márífà wà. Ó túmọ̀ sí pé márífà ń bẹ. ó jẹ́ túmọ̀ sí pé géèbù wà nìyẹn o. Ó tún wá túmọ̀ sí pé géèbù wà alimul gaibi tún wà. ihun tí wọ́n mọ̀ àwọn ni wọ́n mọ ohun tí wọ́n mọ̀ àwọn jẹ́ ni wọ́n mọ ohun tí wọ́n rí tó fi kúrò látẹ̀kọ́ Masha Allah. tèmi àti wọ́n fi jọ ń ṣe tí wọ́n fi gbà fọ́lọ́run lára mi. Àwọn ni wọ́n mọ ohun tí wọ́n rí tó fi kúrò lẹ́kọ̀ọ́ tó wá sábẹ́kúta tó wá gbà fọ́lọ́run lára àwọn bàbá. ihun tó wá máa ń bà mí lẹ́rù nínú ọ̀rọ̀ yẹn ni pé mo ní Mukkadam tó tóbi mẹ́fà ní àwọn tí wọ́n jọ àwọn gan lọ lọ́jọ́ orí ẹlòmíì tún lówó dáadáa tó ń náwó gan ni o. Masha Allah. ṣùgbọ́n owó kọ́ la fi bẹ̀rẹ̀ Masha Allah. tọ́lọ́run la fi bẹ̀rẹ̀. Wallahi. mo wá ń wo gbogbo àwọn Mukkadam mi yẹn ní àyè tó wà lọ èmi náà máa ti bá ń lọ bẹ̀ máa ti tètè ya para mi mọ́ pé
ṣé máa lè lọ proof ara mi lóhùn báyìí nígbà táwọn ńláńlá máa wá bá àwọn ẹni tó ti dín ńlá tó ń pè mí ṣé wù àwọn yìí báwo ni mo ṣe fẹ́ proof ara mi pé èmi ni ṣé wù wọn lóòótọ́ gbogbo wọn ni mo jẹ́ ṣe tẹ́rìbíà fún ni mo ṣe tẹ́rìbíà gbogbo ohun tí wọ́n ń ṣe àtá dáì láti rú mọ̀mọ́díyà wọ́n parí ẹ̀ wọ́n parí gbogbo iṣẹ́ nítorí àwọn tí wọ́n máa ń sọ pé àwọn ṣẹyẹ oògùn wọn máa ń kọ àwọn Mukkadam. nítorí àwọn tó máa ń fi oògùn ròyìn sẹ́yẹ. billahi azim ẹ bí wọ́n léèrè gbogbo ohun tí wọ́n nílò ni mo jẹ́ tó máa ń sọ fún wọn màá ní tí kọ̀ọ̀kan bá wà tó bá ṣókùnkùn ẹ béèrè tí n bá mọ̀ mo mọ àwọn tá a jọ ń sọ̀rọ̀ ẹni tá a jọ ń sọ̀rọ̀ orúkọ Ọlọ́run máa bí wọ́n léèrè máa kó lè yín lọ́wọ́ àmọ́ ìyá orúkọ Ọlọ́run ò ní jẹ́ yín tí máa ń sọ fún wọn ni pé irun tẹ́ ẹ lè rí lọ́wọ́ àwọn bàbá wa bẹ́ẹ̀ ṣe gbà fọ́lọ́run lára mi yìí mo bẹ̀ lọ́run kọ́ ló ń jẹ́ kí ẹ rí lára mi. àmín. torí mi ní ohun tí mo lè fún yín. Masha Allah. tẹ́ ẹ ṣe ń gbé mi lójú àwọn èèyàn mi ní ohun tí mo lè fún yín o. Masha Allah. ihun tó máa ń bà mí lẹ́rù nìyẹn pé ṣé bẹ́ẹ̀ ṣe gbà láti ìsìn ọjọ́ tá a sì fẹ́ lò ọdún tá a sì fẹ́ lò nú ayé tẹ́ ẹ máa fi pè mí ṣéwù yín ó sì jìnnà gan. Wallahi. ṣé bẹ́ẹ̀ la ṣe máa pè mí ṣéwù lọ títí láéláé àbí ẹ máa padà ríra yín pé ẹ ṣe mọ́. Allahu Akbar. a máa bà mí lẹ́rù mo tún máa bẹ̀rù fẹ́yìn náà. La ilaha illallah. tó sì máa dáa gan tó bá wá dáa yẹn ṣé kò ní tì í lójú ṣá mo ń bá yín bẹ́ẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ ni kọ́lọ́ má jẹ́ kó dúró tì í. àmín. kọ́lọ́ má jẹ́ kí àwọn tí wọ́n máa ń sọ fún yàn pé ìwọ náà ti kọjá bẹ́ẹ̀ o ọlọ́ má jẹ́ kí wọ́n sọ fún yín. Allahumma àmín. tí wọ́n bá sọ fún yín ọlọ́ má jẹ́ gbọ́. àmín bàbá. ọlá bíbí àná Muhammad. sallallahu alayhi wa sallam. ìhun tí wọ́n máa fi béèrè lọ́wọ́ yín pé kílè ro tiẹ̀ náà o rá àwọn bàbá ńlẹ̀ o lọ yàn wọ́n ṣé wù irú yẹn lo yàn irú tó ju ẹrí nìsín gbogbo tó máa jẹ́ kó béèrè ọlọ́ má jù ṣẹlẹ̀ sí. àmín ya Allah. ọlá bíbí àná Muhammad. sallallahu alayhi. kàlálàó tá a là mú nà ilmul yakin ẹ má kà púpọ̀. Masha Allah. ǹjẹ́ ẹ lè mọ̀ ohun tí wọ́n ń pè ní ìmọ̀ àmọ̀dájú. kàlálàó tá a là mú nà ilmul yakin. ṣe bí ohun tẹ́ ẹ rí tẹ́ ẹ fi sọ fáwọn èèyàn pé èmi ni àáfàá yín ihun tí ẹ fi ní rí mọ́ mo bẹ̀ lọ́wọ́ ọlọ́mọ àjò ṣẹlẹ̀ sí. kàlálàó tá a là mú nà ilmul yakin. látara òun náà lè jẹ́ ìmọ̀. لترون الجحيم ثم لترون عين اليقين ثم لترون عين اليقين ثم لتسألون يومئذ عن النعيم. ìjọ tí wọ́n máa bí léèrè pé báwo ni gbogbo ẹ̀ ṣe wá tó báyìí má jẹ́ kí ẹ dìnáì ìmọ́lẹ̀ Ọlọ́run tẹ́ rí lánàá. àmín ya Allah. ìhun tẹ́ ẹ rí lára ṣé òṣèyẹ tẹ́ ẹ fi yan torí ilẹ̀kùn tó wọlé Ọlọ́run pọ̀. Masha Allah. èmi lẹ́yìn dìmú nínú ṣé òṣèyẹ ni. bẹ́ẹ̀ni. ìhun tẹ́ ẹ mú yìí kì í ṣe mi ṣé òṣèyẹ lẹ dìmú. ó bẹ Ọlọ́run fún yẹn dìde sókè ọba tó gbé sọ́mọ̀ ga ju gbogbo òkè lọ kọ́lọ́ba gbẹ̀ngà. Allahumma àmín ya Allah. ọlọ́ba gbẹ̀ngà. àmín bíjà ìdájọ́ ojú. gbogbo àwọn àgbàlagbà táwa ń bí ọlọ́mọ àjẹká tiwa ó bàjẹ́ láíláí. àmín summa àmín. ọlọ́njọ́ máa dá sí i. àwọn ìyá wa nínú ilé Asubiaro ọlọ́mọba dúró tì í. Allahumma àmín. ìfẹ́ Ọlọ́run tó fi ń balẹ̀ yín lò tó jẹ́ kí àwọn ọmọ yín máa rìnà rí ìmọ́lẹ̀ níta tí wọ́n mú ìmọ́lẹ̀ wá mọ́ ìmọ́lẹ̀ nínú ilé yín Ọlọ́run má jẹ́ kí ìmọ́lẹ̀ náà má jẹ́ kú láíláí. àmín ṣeyìn. ọlá bíbí àná sallallahu alayhi wa sallam. Allahu jakajimu Allahu jakajimu. ìwọ náà dàníyàn níbi tí bàbá dé yìí. ilaha illallah. máa sọ pé wọlé ọkọ Ọlọ́run yìí Ọlọ́run tí mo bá wá bí jẹ́ bí yá. Allahu jakajimu Allahu jakajimu la ilaha illa Allahu Allahu jakajimu. Allahu mutalisami Allahu mutalisami la ilaha illallah. Allahu mutalisami. Allahu jakajimu Allahu jakajimu la ilaha illa Allahu Allahu jakajimu. Allahu mutamtam Allahu mutamtam la ilaha illallah. Allahu mutamtam Allahu jakajimu Allahu jakajimu la ilaha illa Allahu Allahu jakajimu. àrísìkí tẹ́ máa fi lò ó dábẹ́ àrísìkí tẹ́ máa fi lo ìjàfà yín kọlọmba kule tọ́lọ́hún ti ṣe kọlọmọ gbà kó mbẹ́. Allahumma ya da'imal fadil ala al-bariyati. Allahumma amin. wa ya basital yadayni bi rahmati salli ala sayyidina Muhammadin wa alihi al-akhyar wa sallama taslima. gbogbo bùkátà ẹni kọ̀ọ̀kan wa Ọlọ́run masa àjọ bíyà. Àmín Sheikh. wọlé bàbá gba Ọlọ́run ṣe yàrá àrífọ asọmọdéyàní. gbogbo ohun tí ń dun ẹni kọ̀ọ̀kan wa Ọlọ́run wọlé ọkọ̀ Ọlọ́run bàbá Ọlọ́run masa bá bututu sí. Àmín.
آمين بصمصام ميراشي آمين بحرف مطلسم آمين شيخ بمهراش تأمي بهل بعلى آمين بابا بصمصام ميراشي بحرف مطلسم بمهراش تأمي بهل بعلى على واكد يا رباه بنور حجتي ويسر أموري بعد عسر قد نرد بك الأعداء من كل وجهة وبالاسم ترميه من البعد بشتى على والبسنا عيبة وجلالة وكفى يد الأعداء عني بقلما بصمصام ميراشي بحرف مطلسم بمعراج تمتمي بقلبي على الفاتحة المباركة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أجاوي آمين كاتوي آمين يا الله. أكي أو بابا أكبر فضيلة الشيخ عبد الحفيظ Olohunseye العارف الصمداني رضي الله تعالى Ọlọ́run jẹ́ àrí àwọn bàbá wa pẹ́. آمين Ẹ̀mí gígùn àti àlàáfíà ara kọ́lọ́n kó bá ṣe fún àwọn bàbá wa. آمين La hawla wala quwwata إلا بالله العلي العظيم العلي العظيم.